ìwọ ọkùnrin tó jẹ́ pé kinní rẹ ó kéré jọjọ́ orí rẹ ló wá jẹ́ tó máa ń bọ̀ nínú jẹ́ ní gbogbo ìgbà. Kò sí tí ò ní oògùn o, kò sí tí ò ní solution ọmọ ìyá mi. Ó yájé fún ọ láṣìírí ka àṣírí gangan lọ bo oògùn. Ó sì rí pé tó bá lò kinní yóò dàgbà sókè sí i tí ó sì gbà tó bá lò ìgbà tó bá tó gùn tó dédé tó ṣe fẹ́ ló tó dá dúró ọmọ ìyá mi tí ó sì ní padà di kékeré mọ́. Ó yá lọ bá mi wá ewé ìyálòde pupa ṣó bá mi ká lọ. Ó yá mú ewé ìyálòde yẹn gún lódó kó kún náà rárá fomi níwọ̀nba sí mọ́jọ́mi pomi níwọ̀nba. Ó yá gún kó kún rárá fún omi yẹn. Ó yá rọra wá oyin ọ̀ríjínà rọra dà sí omi tó fún yẹn. Ó yá mísì ẹ̀ papọ̀ kó sínú ike gírísì kan. Ó yá gbé fọ́kọ rẹ àbí ìwọ tó jọ́kùnrin náà tó ṣe fúnra rẹ. Má fi wọ́ kinní rẹ síwájú báyìí ṣó bá mi ká lọ má fi wọ́ síwájú bó ṣe mọ̀ ṣe nù ọ́ àmọ́ ṣe láàárọ̀ lálẹ́. Ìwọ kọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ mẹ́jọ rẹ̀ pẹ̀lú tepurulu ṣó ń bá mi ká lọ tó bá ti wá ń lo ṣe ẹ̀túnmọ̀ mẹ́jọ rẹ̀ ó rí i pé yóò ti mọ dàgbà sókè díẹ̀ sí i yóò mọ dàgbà tó bá ṣe ń lò náà ló ṣe mọ dàgbà tó bá ti gùn tó dédé bó ṣe fẹ́ kó dá dúró kó wọ́n tún wá lọ gùn jù kíyàwó rẹ̀ mọ̀ kọ̀ǹpléènì. Gbogbo ẹni tó bá lo ṣe ọlọ́jọ́ bá lára mu tó bá ti fi ra òní mọ̀ fọ́ ó mọ̀ fílẹ̀ pámánẹ́ǹtì ní báyẹn tí kìíní ò gbẹ̀mọ́ lára. Gbogbo ẹni tó bá lo ọlọ́jọ́ bá lára mu o àní ṣìṣe nínú ayé o àní fàìsàn lòṣẹ̀mí ayé wa.